ẹ máa yí Ọlọ́run lógo mi jẹ́ ẹ máa yí ká ẹ máa dúró.
ohun tí ẹnìkan tàbí tí Ọlọ́run ṣe fún nìyẹn kó wá máa dúpẹ́. Ìmoore, Ọlọ́run fi ọkàn ìmoore púpọ̀. Bẹ́ẹ̀ bá dẹ̀ lówó jinlẹ̀ yóò mọ orí tó lọ́wọ́ sí i ní ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ìmọ̀ ṣe wàsá, ìsáwàdà, January, February, March, April, May, June, July, August, September, October, November, December, Sunday tó kẹ́yìn December, èmi àti ní àtàwọn ayé adíláyọ̀ àtàlàáfíà ẹ̀yìn Olúwa ló gbọ́. Ìkórìtà yìí ni àwọn Ísírẹ́lì dé nígbà tán lọ àròjinlẹ̀. Bí mo fẹ́ kápá náà ká lọ àròjinlẹ̀ lónìí, wọ́n wá lu èdè kan nínú ìwé Psalm 124. Wọ́n sọ láti ẹsẹ̀ ìkíní dé ẹsẹ̀ ìkarùn ṣùgbọ́n ó ṣe ṣe ká má kàtó tó ní alẹ́ ìkan láti kan ṣe láàrin. Ta lórí ẹsẹ̀ ní Yorùbá náà tí wọ́n ní máa kó fún. Ìbá má ṣe pé Olúwa. Ìbá má ṣe pé ṣẹ́gbọ́ báyìí. Ṣẹ́gbọ́ bàbá. Ìbá má ṣe pé Olúwa. Tí ó ti wà fún wa. Ó ti wà pẹ̀lú wa, tí ń tọ́jú wa. Kí ni kí Ísírẹ́lì kí ó máa wí nísinsìnyí? Jésù ẹ wò mí. Ìbá má ṣe pé Olúwa tó ti wà pẹ̀lú wa, tí ń ṣe olùṣọ́ wa, tí ń pa wá mọ́, tí ò yẹ kí bí ó ṣẹlẹ̀ sí a, ó ní kí ni ká máa wí nísinsìnyí. Ìbá má ṣe pé Olúwa tí ń ṣàánú wa lójú oorun ni, lójú àlá ni, nínú àjò ni, ní jíjẹ ni, ní mímu ni, ní gbọ́kọ̀ kàtà àwọn ọmọ ni. Ìbá má ṣe pé Olúwa tó jẹ́ alátìlẹ́yìn wa, kí ni ká máa wí nísinsìnyí. Tọ́lọ̀ wá sí ní àwa, níta máa wò lè dà ọ̀tá borí wa. Ẹ̀yà fún wa náà kàn. Ìṣèlú wa rò ó gbogbo tọ́lọ̀ ti ṣẹ́gun fún. Wọ́n lọ sọ kéde àjẹ́ náà kẹ́kọ̀ọ́ ti fẹ́ ká rò lónìí. Bí ìbá má ṣe pé Ọlọ́run tó ti àlẹ́ yìí kí ni ká máa sùn. Inú ẹbí ká ti jáde, ìbá ṣe Ọlọ́run tó ń jà fún wa. Kí ni ó ti borí? Ọ̀rẹ́ ó ti borí. Ayàwó ti daya láya, ọkọ ó ti dọkọ ọlọ́kọ, ọmọ ó ti dọmọ ọlọ́mọ. Ìbá má ṣe pé Olúwa tó ń bẹ pẹ̀lú wa kí wá lè ká máa wí nísinsìnyí. Yes. Ìbá má ṣe pé Olúwa tí ó ti wà fún wa nígbà tí àwọn ènìyàn dúró tì wá. Ẹ tẹ̀sí o, sẹ́kọ̀, àtàná ló dó jà. Ṣé wọ́n dó jà pé ká máa fọ́ pa á lórí Ọlọ́run? Wọ́n fẹ́ pa wá ní. Nígbà tí àwọn èèyàn dó jà, àtàgbè ní ènìyàn, abìdíyàn yàn, ẹ̀ńtẹ́ ẹ̀dọ́ tó tẹ̀lé nínú ara yín. Nígbà tí àwọn èèyàn tí wọ́n dó tì wá, kí ni wọ́n fẹ́ ṣe mọ̀mọ́? Nígbà náà ni wọn ìbá gbé wa mì láàyè. Sẹ́gbọ́n, nígbà tí àwọn èèyàn dó tì àtàwọn àgbé wa mì láàyè, tí kì bá ṣe tiẹ̀ ní wọ́n bá ṣàṣe lórí. Nígbà tí àwọn èèyàn dó tì wá láti gbé ọ̀nà wa mì láàyè, wọ́n dó tì láti gbé iṣẹ́ wa mì láàyè, láti pàṣẹ wa jẹ́, kájẹjọ́ mọ tọrọ káàkiri. Nígbà tí wọ́n gbọ́ pé àwọn ọmọ yìí ò ní lọ́kọ wọn ní láyà wọn ní fúnbi wọn ní sinmi. Nígbà tí àwọn èèyàn dó tì wá láti gbé wa mì láàyè. When they stand by us to swallow us, ìwọ la rí, ìwọ ló dúró tì wá, ìwọ ló sànú fún wa, ìwọ tá n bá wa lò, bí káfí dáná nì, orí ẹyẹ ni ọ̀pẹ̀yẹ, ìṣúgbẹ́ tẹ̀ tó kíra yín náà nífẹ̀ẹ́ yín. Nígbà tí àwọn èèyàn dìde sí wa láti gbé wa mì láàyè, ìwọ ló gbà wá. Tí o bá jẹ́ bẹ́ẹ̀ kí làbá máa wí nísinsìnyí. Nígbà tá a gbóyún sínú tọ́lá owó sí máa sọ ọ́. Ìwọ náà rí kí làbá máa wí nísinsìnyí. Fáwọn èèyàn bẹ́ẹ̀ ní ọjọ́ ìṣe. Ẹgbẹ́ ìwúre nìyẹn. Àwọn fi ìwúre hàn. Ìwọ náà àwọn rí ní gbogbo
òjì kí lọ́mọ tán tẹ ẹgbẹ́ pọ̀ ní lọ́mọ tán ṣe tó bẹ̀rẹ̀ ẹ̀. Wọ́n á lè mú òkè ràn àwọn bí ó ti gbàgbára. Kì í ṣe bẹ́ẹ̀ ẹnìkan ló gbé pẹ̀lú wọn. Tí bàbá ṣe kí ọlọ́run tó ń gbé pẹ̀lú wọn kí ká máa wọlé sísè ní ọ̀pọ̀lọpọ̀ káàkiri rẹ̀ láyé. Alọ́rajà, alọ́gbà, aláwo, àádẹ́ẹ̀lọ, àádẹ́kọ̀. Àwọn tá a fẹ́ wọ̀ pé tó lè bọ̀ gan báyìí, àádẹ́ẹ̀lọ, àádẹ́kọ̀. Ìbámu àṣekúra tó ń gbé pẹ̀lú wọn kí ká máa. Àǹtí ẹ̀dá. Nígbà tí ìbínú wọn rú sí wa. Nígbà tí ìbínú ẹnì kejì wa tó rú sí wa láàrin wọn. Àwọn òbí àwọn kẹ́sì tí wọ́n káàkiri náà. Nígbà tí ìbínú ènìyàn rú sí wa. Àwọn ilé ìmọ̀ òun ìdílé wọ́n mọ̀ òun yọ náà. Àjùmọ̀ bí òkan tàánú. Àbẹ̀yẹ náà máa ń sí yẹn. Ẹ̀dúnmọ̀ yẹn kò fún àǹtí. Nígbà tí ìbínú wọn rú sí wa. Nígbà tí ìbínú wọn rú sí wa. Pé ó yẹ kẹ́yìn sí rẹ̀, ó yẹ kẹ́yìn sí, ó yẹ kí ẹkún wọlé ẹ méjì inú ìbínú wọn. Ọlọ́dẹ no touch not my lips and do my prophet no harm. Ẹ má fọ ọkàn rẹ ní àlóró, ẹ má sì sẹ́ wọn ní ìdílébí. Ọ̀pá yẹn fọlọ́dẹ ẹ̀ tẹ́lẹ̀ nígbà tí ìbínú wọn rú sí wa. Yes. Nígbà náà ni omi wọn ní ìbábọ̀ wá mọ́lẹ̀. Nígbà náà ni omi burúkú wọn àlàkàtà tó ń gbómi síwájú lómi wọn ìbá kó wọn ní. Làbá tó gbà láàárọ̀. Àwọn èèyàn mi dànù tọ́jú. Ìgbà yìí làbá tó gbà láàárọ̀ wá ló sùn wá ní òjì. Nígbà yìí omi wọn ìbá kó wọn ní. Ìyẹn ló ń lo ìyẹn ló ń lo. Wọ́n ní ọlọ́sàn gbogbo wá sí omi lọ́nà ìlú. Wọn làwọn òkú sì wọ̀ fẹ́. Ìgbẹ́tẹ̀ wà mí náà wọ̀. Tí a jọ rí Sunday tó kẹ́yìn 2024 ní àṣẹ olóògbé ọmọ yóò lè borí ẹni bẹ́ẹ̀. Kẹ́kù sí àmì mẹ́ta. Nígbà náà ló ní wẹ̀ bàbá òun. Ọmọ yàrá tó látọ̀ sáré lò. Ẹlòmí rí lò, ẹlòmí rí mọ̀ lò, ẹlòmí lómi kò lè kọjá, ẹlòmí lè da ìdí omi. Lọ́la ju sáyé. Nígbà yẹn lómi, ìbámu ṣe kọ́lọ̀ tó ń bẹ̀ pẹ̀lú wa. Àwa ti dà kọ́lẹ̀ lò. Àkàrà àdúgbà yìí. Mọ̀dà tọ́kù rẹ̀. Ìsàn omi ìdásíkórí ọkàn wa. Ìsàn omi ìpàdé kórí ọkàn wa. Tani ìjẹta jáde àmọ́ ìtàn tẹ́lá. Tó o gbé ìdè náà ti jẹ tí o sì tó tẹ̀yìn èyí. Ibi bá tẹ̀yìn èyí. Ṣùgbọ́n gbogbo ẹ bá ti wà pẹ̀lú ọdún àbá àbò tó dájú olóògbà ní orí wọn. Ẹ lọ sí Psalm 129 verse 1. Psalm 129 verse 1. Ìgbà púpọ̀ ni wọ́n ti ń pọ́n mi lójú. Sẹ́ǹgbọ́. Ìgbà púpọ̀ ni ayé ti ń pọ́n mi lójú. Náà ti kí ẹ̀tọ́ pẹ̀lú mi, náà ti kí ẹ̀tọ́ rẹ̀ bọ̀, ntọ́ wa náà rẹ̀ kó lọ́dọ̀ ẹ̀. Ìgbà púpọ̀ ni wọ́n ti ń pọ́n mi lójú. Àmọ́ tí ìbá wa sọ̀rọ̀ tó dé àpò léwu. Ìgbà púpọ̀ ni wọ́n ti ń pọ́n mi ní ojú. Yes. Láti ìgbà ìwé mi wá. Oh my good God. Láti kí ni? Láti ìgbà ìwé mi wá. Sọ pé kì í sọ̀rọ̀ Yorùbá nìkan, kì í sọ̀rọ̀ Yíbò nìkan. Ìgbà púpọ̀ náà ti ń pọ́n mi ní ojú pẹ̀lú àlàkà, pẹ̀lú àmọ́wọ́, pẹ̀lú àṣetì, pẹ̀lú kájọwọ́ sí ìkọ́kọ́ tó, pẹ̀lú promise and fail. Sọ ọmọ yẹn tó ti promise ẹ̀ tán ti fail. Sọ ọmọ bí tó ọkọ̀ ojú ìrànlọ́wọ́ sí tẹ́lẹ̀ ẹ̀kọ́ gbọ́dọ̀ rẹ̀. Àwọn tó wà wọ́n lè sọ lórí àwọn dínà pé ẹ̀ẹ́dẹ̀rú orí gbà nígbà táwọn bá sì wà. Láti ìgbà ìwé mi, ìgbà púpọ̀ náà ti ń pọ́n mi ní ojú. Yes. Ní kí Ísírẹ́lì kí ó wí nísinsìnyí. Tí ìbá wá ṣe pé ìwọ náà tó ń bẹ pẹ̀lú kékeré máa wí. Adúgbò bá gbà fún ẹ, kan ṣàṣìlẹ̀.
sórí kòkòrò dé lónìí ó wọlé wọn. Ọlọ́run kò bá fún àwọn ọmọ láti ṣàṣeyọrí lórí àtàwọn ọmọ rẹ̀. Gbogbo ẹ̀tẹ̀ bá mọ rírì nǹkan tí mo sọ ẹgbẹ́ ìgbà nínú àbẹ́jẹ ògùn náà kàlẹ́ lórí.
tí ìbá tiẹ̀ sọ̀rọ̀ bí ìyá Ádámù. Wọ́n sì máa rọ́ sọ́rọ̀ mi lọ́wọ́. Ó ní bí mo ti ń wo Jésù, ó jù bẹ́ẹ̀ lọ. Bí mo ti ń wo Jésù, ó jù bẹ́ẹ̀ lọ. Òun lálágbára, àkọ́bí àwọn òkú, aṣẹ́gun lójú ìjà, Ọlọ́run àwọn ọmọ ogun, ó ti dáná wá sí lọ́rùn, ó ti ṣe tèmi. Bí mo ti ń wo Jésù, ó jù bẹ́ẹ̀ lọ. Lọ dáná sí lọ́rùn tó bá délé ẹ̀. Máa rọ́nà kọ́ máa ṣe kéde. Iye ṣe kó ń ṣe gbéraga. Òun forí Ọlọ́run wà ní. Olúwa èdè tí ó pọ́n wá máa sọ fún. Olúwa èdè tó fi lọ́sẹ̀ lọ́rùn ẹgbẹ́ òjẹ́ wà lọ́sibítù. Ìdí mo fi yí ọmọ mi káàkiri pé ọ̀jẹ̀ kọ́rọ̀ mi ọkàn sọ́nà kan ṣoṣo. Ó àwọn èdè dísìtì ọ̀rọ̀ ní ìwé tó bá délé lọ wọ́n sí bẹ́ẹ̀ ni wọ́n kú. Wọ́n fún mi rẹ̀ wọ́n fún dáná rẹ̀. Báwo ìwé náà? Ó sì máa sọ ṣé èmi náà? Èmi ẹ̀ ní àná. ó ní ẹnìkan ló ya wèrè lójijì tí wọ́n gbé wá hospital yẹn dẹ̀ hospital àwọn èèyàn kékeré
hospital olówó ló lè lọ ọbẹ̀ tí ẹ bá ṣe obìnrin ya wèrè àjọ ọmọ olówó kan ló ya wèrè tán kì í mọ́lẹ̀ tán wọ́ mọ́lẹ̀ gbogbo tí mo ṣe ó ti mọ̀ ṣe méjì ọlọ́run tí ò ní ọjà wèrè tó ní káyọ̀ máa gbéra jọ kán wá máa wọ̀ ọ́ mo ní kó fi mọ́lẹ̀ hàn mi ò ṣàwàdà mi ò ṣe yẹ̀yẹ́ lọ́ọ́ fi mọ́lẹ̀ hàn eléyìí ìsàkọ ẹ̀yin bọ̀dá wa tẹ́ wà bí pásítọ̀ tẹ́ wà lórí òkè ẹ̀yin bàbá wa tẹ́ wà bí ẹni bá ní níkà ní ló ní níkà ẹ bá ní níkà ọkà kọ́nà ọwọ́ níkà kọ̀ọ̀kọ̀ wọ́ ẹ̀bà kò báyìí abẹ́ ẹ̀gbọ́n tèmi ọmọ bí kí máa lọ ṣe kọ́nà sọ bí dídí kí máa lọ. ẹ̀gbọ́n wọn níkà yín kẹ́ẹ̀kan yẹn jáde kẹ́ẹ̀yẹ wọlé kẹ́ẹ̀ máa dúpẹ́ bẹ́ẹ̀ ṣe wọlé bẹ́ẹ̀ ṣe jáde tó pé tí kì í bá sọ lọ́tọ̀ àlẹ́ àti kí ni kẹ́ẹ̀ máa sọ ọlọ́run tó dé wọ́n kó kọ̀ ọ̀rọ̀ dúró yín mọ́. evangelist wa kọ́ ní kan ní ìpàdé àdó àtàwọn lọ bí mo ti ẹ̀ wá àti bẹ̀rẹ̀ láti ọ̀dì 23 ìpàdé àgbàdo àwọn apàdé ẹ̀sán ìlú wa olówó evangelist olówó orí ọlọ́run olóńgbé ìṣòro kalẹ̀ ní òwò ìṣe ní òwe calculator kalẹ̀ ó ní orí rẹ̀ ṣégede ó ní kòkè yìí ó ní kí wọ́n kò kù pé ó ń sábà dúpẹ́ ẹjọ́ ní owó ìṣàkẹ́ ìrẹ́lẹ̀ kankan láàárọ̀ ẹjẹ́ aṣọ ìbéèrè àdúgbò ìpàdé dáadé kọ́kọ́ lọ ọmọ yóò kọ̀ọ̀kan máa dúpẹ́ bàbá kì í ṣe máa ń ṣe ròdò já sí i abẹ́rẹ́ òkú mọ̀ ní sábàdà kì í ṣe bẹ́ẹ̀ ṣe rò kì í ṣe máa ń ṣe ròdò já sí i bíbélì wípé èrò àyà ó ní ti ènìyàn mi láti ọ̀dọ̀ ọlọ́run ní ìdáhùn àwọn pa ìmúṣẹ èrò tí ọ̀tá rò láyé àwọn ọlọ́run ò jẹ́ kó ṣẹ tó pé ọ̀dọ̀ ẹ̀ ní àti sẹ́pà tó bá wá jẹ́ kó ṣẹ kí ni ká máa wí nísinsìnyí. ẹjẹ fún alẹ́ sẹ́kọ̀ sí kẹ́ ká kàn máa dúpẹ́ bó ṣe ń ṣe mí láàárọ̀ yìí mi ò tiẹ̀ wá mọ̀ ọ́ bó ṣe ń ṣe mí láàárọ̀ yìí bí kì í sábà dúpẹ́ bí kì í sábà yẹ káàkiri ká ọlọ́run ọmọ ṣẹ́wó ọlọ́run ọmọ ṣẹ́wó ọlọ́run ọmọ ṣẹ́wó gbogbo bó ṣe ń ṣe mí láàárọ̀ yìí. bí kì í máa fi rẹ́kọ̀dù orin yẹn sí bí kì í sábà dúpẹ́ ọ̀rọ̀ mi tọ́pẹ́ ẹ dájú bẹ́ẹ̀ wò rẹ̀ tí ìbá sọ náà tó ń bẹ pẹ̀lú wa ta lójú yóò rí àárín wọn ta ni ọ̀sán rẹ̀ ta ni òde má lè rí àárín pàdé àti ń bẹ̀ léèyàn ọ̀pọ̀lọpọ̀ tó ọ̀sìtì wọn padà á tẹ́tẹ́ bẹ̀ parí ẹ̀ padà wá ní. kò sí ìtọ́ ìbọ̀sọ fáwọn èèyàn ẹ̀ sì ń kàn mí kò sí oúnjẹ tó ń mọ̀ ń jẹ sẹ́yìn tó ń jẹ́ ìwò fún mi ọ̀la mu. Kí ìbá ti ti bẹ́ẹ̀ lè ta bí mo jẹ́ bọ́ọ̀lù bọ́ ọ̀sán mi wọ́n àgbọ̀ tèmi. Bí mo alágbàdo yíyan kí wọ́n lè ó dà sẹ́ gàrí ní mo kọ̀rẹ́tì sẹ́ńtẹ̀ ìjẹ́ mi ní òsì. Ìbá má ṣe kó lọ tó bẹ̀ pẹ̀lú wa kí ni ká máa wí nísinsìnyí. Ẹnu mú inú wa ìbá ti lè jáde mọ́ ẹ̀rí náà ti lè táwọn wọlé ṣùgbọ́n ló wò á ẹ̀yìn olúkúlù wà lóko ẹgbẹ́ fúnlẹ̀sẹ̀ kan sí káwa máa lọ. Psalm 121 verse 2. Psalm 121 verse 2. Ìrànlọ́wọ́ mi ní ọwọ́ Olúwa ni ó wà. Ẹ wo mi o, ṣé ẹ ti bọ́ báyìí? Ṣé tó àmẹ́là tí yẹn ń kà yìí? Ìrànlọ́wọ́ mi ti ọwọ́ Olúwa wá tí ó dá ọ̀run òun ayé. Sọ wá ń sùn tẹ́lẹ̀. Bàbá wo ń gbọ́ ọ ni?
eré àwọn oníjẹ ní Anambra gan náà àbí ẹ̀gbọ́n yìí ló ti wá àbí Kogi. Praise the Lord. Sórí ẹni tó bá dà lóde owó lónìí kì í ṣe nípa agbára rẹ kì í ṣe nípa agbára rẹ wúwo àwọn àyè ó ní ìrànlọ́wọ́ mi yóò ti Olúwa wá. ẹni tí gbogbo ipa ń bẹ ní káwọn ẹ̀tọ́ ló máa ta yìí ẹ̀lájú ẹni tọ́lọ́rọ̀ bá fi àánú rẹ̀ sí lọ́wọ́ kò ní sí ẹ̀dá ẹ̀wù méjì àwọn náà wá máa ń ṣe mistake kan a máa gbàgbé ọ̀dọ̀ Mr. Lágbájá ní àánú wa wá ó wá máa ń di Ọlọ́run lọ́wọ́ orí ọ̀tọ̀ níbi tọ́lọ́run fi àánú rẹ̀ sí. Ìrànlọ́wọ́ ọ̀rẹ́ yóò ti owó Olúwa wá èèyàn náà ló máa ránṣẹ́ ṣùgbọ́n ló mọ ẹni tó fẹ́ ránṣẹ́ ẹni tí wọ́n fọkàn sí ó lè má rí tí èrò àbí tí wọ́n parọ́ ṣùgbọ́n ọba yẹ Ọlọ́run pé kó dìde fún ọ. Ìrànlọ́wọ́ mi yóò ti owó Olúwa wá ẹni tó dọ̀ọ̀rùn màmá àti ayé. Who possess all power? Who has all power? Ẹni tó dọ̀ ẹni tí gbogbo agbára ń bẹ lọ́wọ́ ìrànlọ́wọ́ mi yóò ti owó lọ́wọ́ ẹni tó dọ̀ọ̀rùn òun ayé. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kí ó yẹ̀. Ó ní yíyọ̀ ní ẹsẹ̀ ọ̀dọ́ máa ń yọ̀ òun Olúwa lòún bí ilẹ̀ lù sí. Ó wá ní òun ò lè jẹ́ kí ẹsẹ̀ rẹ kó yẹ̀ òun ò lè jẹ́ kí bí bá ọ. Tí ìbá wa sùn gbogbo tọ́ka ló ló máa ṣe lórí wa. Ìbá máa ṣe kí Olúwa tó ń gbé pẹ̀lú wa kí ni ká máa wí nísinsìnyí. Òun kì yóò jẹ́ kí ẹsẹ̀ rẹ kó yẹ̀ máa jẹ ẹ̀kọ́. Yes, talk to me. Ẹni tí ó ń pa ọmọ kì yóò tó gbé. Ẹ̀yọ́ bọ́lá bá tó gbé máa yé wa ń ṣètò kan iná dùn á. Bẹ́ẹ̀ ni mo sọ. Wọ́n bá tó gbé lórí ayé iná jẹ́ yé. Ó lẹ́ni tó ń pamọ́ kì í tó gbé. Ó làwa ṣe wà láàyè lónìí. Àwa máa tó gbé, àwa máa sùn. Ìwà àwọn àtògbé tá a mú dájá ṣe kí ni? Ajábọ́. Ṣùgbọ́n ẹni tí ń pamọ́ kì í tó gbé bẹ́ẹ̀ ni kì í sùn. Ó lè bí ṣe máa ń sùn. Bí ìbá gbogbo ní àti ṣe péyà. Bá bọ́ọ̀lù mo ti sùn ní. Olúwa ìwọ ni mo fi ẹ̀rí ìdílé lọ́wọ́. Mo lè ti sùn lónìí. Tí bá ń lọ rìn àjò. Tí ìbá ṣe mi ló drive. Bá ti pray tán. Tí mo ṣe síìtì díẹ̀ báyìí. Mo sùn tètè nìyẹn. Torí bẹ́ẹ̀ tí pamọ́ kì í tó gbé. Bẹ́ẹ̀ ni kì í sùn. Dráìbà ò ní máa tẹ bíréèkì wájú. Tẹ́mi náà tún máa tẹ bíréèkì lẹ́yìn. Àbí òsì bẹ́ẹ̀. Ẹni tí ó tẹ̀ sóyún náà kì í tó gbé. Bẹ́ẹ̀ ni kì í sùn. Nígbà táwọn bá ń sùn, òun ò ní sùn. Nígbà bá wá jí, àwọn pè tí kì í bá ṣe kọ́nà tó ṣàbàwò lórí wa níbo làbá lajú sí. Mo ní ọ̀rẹ́ kan, ó pẹ́ ká ti pẹ́ yà, nígbà wo ti kó ìlú kúrò àti ìlú ara wọn. Tó bá sì wà láyé, a máa wò ní báyìí, a máa gbọ́. Ọ̀dà ìmọ̀ fẹ́ràn Ọlọ́run, ó fẹ́ràn Ọlọ́run. Àwa tó ń wo ìgbàgbọ́ tiẹ̀, ìgbàgbọ́ ẹ̀ tó ń rán ìgbàgbọ́ wa lọ́wọ́. Ìyàwó mi mọ̀ lọ́ra ìpá àìlè ìmọ̀ àdúgbò oṣù Yorùbá eré ẹ̀sọ́ tó ṣàìlè ọmọ wa. Ṣùgbọ́n bàbá rẹ̀ ní ìyàwó tó pọ̀ gẹ́gẹ́ bí kábíyèsí. Olóṣèlú àbí àkọ́bí ọmọ síwájú òpè tí bàbá bá gbèsè. Òun ló máa kàn. Òun náà dẹ́ mọ̀ mí. Ojú oorun ló wà inú ẹ̀ ló fi sọ fún mi. Ó wà lójú oorun.
tó ti bá tó o bẹ láti bàlá ìfẹ́ mẹ́làlá nǹkan tó bọ̀ wá ṣẹlẹ̀ tàbí ogun tó lọ́n ti ṣe. Ó ló bẹ̀ sí sáré lójú oorun, ó ló bẹ̀ sí léwu, ó bẹ̀ sí léwu, egun bẹ̀ sí lé, ló bẹ̀ sí sá, ó ní bàtà yá náà mú. Ó lọ dẹ̀ fọ́ gbà mí àyà, wọ́n fọ́ gbà mí èyí. Ló bá tají, òkè ìdí Christian báyẹn. Èmi òkàn ní bí arákànlélé wó lórí bẹ́ẹ̀dì gbà àbálà tó ńlá tó ń sáré ní aláṣẹ wó nígbà tó máa tají ó súnké níwájú ó lè súnké lẹ́yìn ike tí wọn bí wọn ìbá má ṣe tó lọ tó wà ní àti wa kí ni káwa náà máa wí nísinsìnyí lórí àwọn ọmọ kẹ́ni ká lórí ọkọ ọmọ kẹ́ni ká lórí ayé ọmọ kẹ́ni ká lórí iṣẹ́ ọmọ kẹ́ni ká lórí àlàáfíà ọmọ kẹ́ni ká sọ bẹ́ẹ̀ torí bọ́lá ń bẹ ní ìhà tiwa àyè náà lóko ó láwàdà ló fi gbé kí ló ń sùn láyà ike ó wẹ̀yìn ike nígbà tí ó dìde ẹsẹ̀ kan 6 inches ẹsẹ̀ kan ti gbòòdù kan 6 inches ò sí kékeré o 6 inches dàbí irú bí sísàlẹ̀ tó bá jẹ́ 1 inch gan wọ́n ti ronú ká bá sọ pé 6 inches lójú ẹ̀ ara alẹ́ kọ́kọ́ ti lọ gbé àlùjá ló wòlé lónìí ní ìmá ó ní kó sọ àgbẹ̀ wò ó dẹ̀ ṣe wà títí lòdì olóde nìyí tó bá ṣe wà láyé bàtà ẹ̀ ṣúlẹ̀ kàmú àná kan ike sí bàtà ẹ̀ ní 6 inches 6 inches tó bá fẹ́ ilé àwọn aṣọ àwọn wò láti máa yọ bàbá lọ Bible study ó ṣàgbé báàlọ sí gramẹ́tì ó ṣàgbé ìgbà má ṣe olúwa tó ń bẹ ní ìhà àti wà kéde ká máa wù ní sísè ebi ní olówó wọn ní wọn náà ti jáde bó ti jáde wọn bẹ lára nìyẹn àwọn ẹ̀ ń wọlé wọn ní ìgbà wọn ṣe kọ́ tó ń bẹ ní ìhà àti wà kéde kírísítẹ́nì máa wù ní sísè bàbá ṣe kọ́ tó bẹ ní ìhà àti ọ̀la wù kéde kí ọ̀la wù ní máa wù lónìí mo mọ nǹkan tí mo là kọjá náà mo mọ ibi tí mo ti lọ mo mọ ibi tí mo dé mo sì mọ ibi tí mo lọ ṣùgbọ́n ẹni tó ń tì mí lẹ́yìn kò fi mí sí ló ṣàánú fún mi ló fi ń ṣàánú fún mi dédé orí ẹsẹ̀ rẹ̀ káàtẹ̀wọ́ náà fún Jésù gbogbo ẹ̀rí tí ò ní láyé nínú tọ́jú àtẹ̀yìn freedom lórí afẹ́fẹ́ àtẹ̀yìn olùfẹ́ ọláwùyí lórí afẹ́fẹ́ àtẹ̀yìn tó bá fún àwọn lórí afẹ́fẹ́ bí ọ̀rọ̀ mi bá yé yín bẹ́ẹ̀ ṣe tó kù sí tẹ̀lifíṣẹ́ tẹ̀ ń wò mí mo fẹ́ kó o fi ìmọ̀ rẹ̀ bó o ló ṣe fi ọ̀la rẹ̀ bó o ní lọ́wọ́ kọ́ ni wọ́n mọ̀ ju ọ̀sán náà ní o bí bàbá ṣe pẹ́ yìí tẹ̀ tìmí lẹ́yìn bá ti ní àkọlẹ̀ lò ọmọ ìbá ti dán ọmọ lọ́wọ́ ayé ìbá ti dá ilé ayé ọmọ ìbá ti dán ọmọ lọ́wọ́ ó gbà fún Sátánì láti gba ayé ìrìnlẹ̀ ó lé gbóló bẹ́rẹ̀ nù rẹ̀ gbogbo ènìyàn ó ká ní wọ́n máa pọ̀ ìlú àti ìlú ẹ̀ dàpọ̀ kákúrò ọ̀pọ̀ máa wọ̀ wà wọ́n ní kò ní bísí náà ó lé kàní ìwọ náà bá mi ẹ̀ bá wọn ní wọ́n bẹ́ẹ̀ ìkúrẹ́ wọ́n bọ́ olúwa sọ̀rọ̀ wọ́n kọ́ wá fún wọn lókè wọ́n dùn sí wọ́n dùn wọ́n dùn wá wọ́n dùn wá.
Olúwa wa. Ẹ̀la ìlú. Pẹ̀lú ọ̀rọ̀ tí a jọ ń sọ, tẹ́ ẹ bá wá gbójú ẹ̀yìn, tẹ́ ẹ wọ́n tẹ́ ti rí àkóyọ, tọ́mọ ìdílé àkóyọ, ẹbí àkóyọ, ẹ̀yọ̀ gbèsè ọpẹ́ ìwà ìyá rẹ̀ sọ́tà. Gbèsè ọpẹ́ mi kọ́, èmi ò lè sọ́tọ̀ àpò ẹ̀dá. Àwọn síbẹ̀síbẹ̀ wọ́n ṣe wọ́n tí mo lè ṣe. Bàbá aláàánú mi ẹ má ṣe òun bàbá. Gbèsè ọpẹ́ mi kọ́, èmi ò lè sọ́tọ̀. Àwọn síbẹ̀síbẹ̀ wọ́n ṣe wọ́n tí mo lè ṣe. Bàbá aláàánú mi ẹ má ṣe òun bàbá. Ẹ má ṣe òun bàbá. Ẹ má ṣe òun bàbá. Gbèsè ọpẹ́ mi kọ́, èmi ò lè sọ́tọ̀. Àwọn síbẹ̀síbẹ̀ wọ́n ṣe wọ́n tí mo lè ṣe. Bàbá aláàánú mi ẹ má ṣe òun bàbá. Àánú orí táwọn mi ò lọ́wọ́ ìṣòro. Mi ò máa dúró wíwá nígbà táwọn ẹ̀kọ́ yọ̀lẹ̀. Ìwà bínú mi kò yẹ mọ́. Àwọn síbẹ̀síbẹ̀ wọ́n ṣe wọ́n tí mo lè ṣe. Bàbá aláàánú mi ẹ má ṣe òun bàbá. Gbèsè ọpẹ́ mi kọ́, mi ò lè sọ́tọ̀. Àwọn síbẹ̀síbẹ̀ wọ́n ṣe wọ́n tí mo lè ṣe. Bàbá aláàánú mi ẹ má ṣe òun bàbá. Ẹ má ṣe òun bàbá. Ẹ sọ fún Ọlọ́run, mi ò mọ mo lè fi dúpẹ́, ṣùgbọ́n mo promise, mo dá májẹ̀mú pé tí mo bá délé lónìí, gẹ́gẹ́ bí ìrẹsì Ọlọ́run ti sọ pé kí n máa yẹn wọlé mi kí n sáà máa dúpẹ́, kí n yẹn wọlé, kí n yẹn jáde, kí mo wí, Olúwa èmi náà, òkú bá dàgbà èmi náà, Olúwa èmi náà. Báyìí ti fẹ́ rí kọ́lọ́rí èmi náà, ẹ̀yin ọkùnrin, ẹ̀yin
nígbà tó bá dé lórí rẹ̀ olúwa bí mo ti ń fẹsẹ̀ rí mi ò fi gírí olúwa bí mo ṣe fi ọ̀kadà rìn mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ èmi tó lò mi ò lè ra ọ̀kadà ọkọ̀ ọ̀kadà rìn mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ èmi tó lò mi ò lè ra mọ́tò mo gbé mọ́tò ó lọ mo dúpẹ́ ọkọ̀ mo dúpẹ́ ọmọ wọlé wọlé èmi tí ó rẹ ẹjọ́ mi káàkiri gbogbo àbáláyé pé ìkànnì mi èèyàn burúkú ni mi mo tún lè yàn bá mi rìn àbá sọ̀rọ̀ rẹ̀ dáadáa bó ṣe kú wọ́n sọ̀rọ̀ rẹ̀ dáadáa ọ̀rọ̀ tó ò lè fi olóore ni wọ́n máa sọ nípa rẹ̀ nǹkan ọmọ ṣe ọ̀sẹ̀ ọmọ ìyẹn ni wọ́n yóò yẹ kẹ́ lọ́wọ́ gbà ọ̀jọ́ náà ṣe sọ́ọ̀sì ṣé wọ́n ṣe bẹ́ẹ̀ máa ń gbà fún ẹ̀ pàtó lórí rẹ̀ ìbànújẹ́ tó lórí rẹ̀ lóde ayọ̀ wọ́n lórí rẹ̀ lóde ẹ wá gbàgbọ́ lórúkọ Jésù Ísírẹ́lì gbogbo ìbámu àjẹpé ìwọ tó wà pẹ̀lú wa kí ni ká bá máa wí sí ọ̀tá ìbáyọ̀ wa wọn lálákọ̀ọ́rí wọn ti lọ gbogbo ń tà sí ni wọ́n máa sọ pé àyè láti mọ̀ pé yóò kú náà ní ọlọ́gbọ́ bẹ́ẹ̀ wà o olùwàgbà ìlú wa o nípa rí Sunday tó kẹ́yìn 52 Sunday tó kẹ́yìn ọdún olùwàgbà ìlú wa àtúwàgbọ́ ní àlàáfíà olùwàgbà ọgbẹ́ wa àwa láìka àmọ́ jáde lọ mọ́jà jáde lẹ́kùn kó fàánú gbà wá kó ràn wá lọ́wọ́ bẹ́ẹ̀ ló máa rí ó gbéra tó bẹ́ẹ̀ rí ẹ̀fà yọ sórí yìí ó bá a sórí ìròyìn ayọ̀ tó dá lẹ́nu ọgbọ́sàn ọkàn yẹn balẹ̀ ẹ̀rọ àmọ́ àdìdè fún yín o níbi tẹ́ ẹ ti dábàá níbi tẹ́ ẹ ti rò kàn ọlọ́run ó bẹ̀ aláàbò àwọn afúnimọ́ sí èyí àwọn afúnimọ́ ìyọni àwọn afúnimọ́ sọ pé tí ìbá ṣèlú lára alágbájá ọlọ́run á gbé wọn dìde ó ti ṣe bẹ́ẹ̀ iṣẹ́ tó gbà ní ó gbà báyìí ọjà tó gbà ní ó tà owó tó gbà ní ó tà àánú tó rí ó rí gbà Jésù Olúwa wa.